kùrá ò ní àmọ́ ṣáájá o kò sì ní àmọ́ jẹ kùrá ò tako pé ká ṣáájá kò ní àmọ́ ṣáájá kò sì ní àmọ́ jẹ torí ìgbà tá a ti fídíò ajá àwọn kan sọ wípé kùrá làwọn tẹ̀lé àwọn òtẹ̀lẹ̀ ara Saudi ọmọfíwá múfàsì tó sọ pé kẹ́ẹ̀sì ajá kẹ́ẹ̀sì jẹ́ wá ẹ bá mi kábàsì yẹn Suratu Maida Quran chapter 5 verse 4 ẹ kà á. wọ́n bi léèrè pé. ẹ gbọ́ ó ní wọ́n bi léèrè pé wọ́n bi ànábì léèrè pé ọlọ́run ló bá ànábì sọ̀rọ̀ mẹ́yìn wọ́n bi ànábì léèrè pé. kí ni wọ́n sì ní ẹ̀tọ́ fún wọn sọ pé. ọlọ́run ní ìwọ ànábì sọ pé kí ni wọ́n ti lẹ́tọ̀ fún wọn àwọn ẹranko náà ti lẹ́tọ̀ fún wọn ànábì sọ pé ọlọ́run sọ fún wọn pé ànábì sọ fún wọn pé. wọ́n ṣe àwọn nǹkan dáadáa ní ẹ̀tọ́ fún yín àti ẹran tí ẹ pa nípasẹ̀ èyí tí ẹ kọ́ ní ẹ̀kọ́ ìdọdẹ nínú àwọn. wọ́n ní ẹranko tí ẹ kọ́ ní ẹ̀kọ́ ìdọdẹ ó yẹ mọ́ ẹ̀ka lọ. nínú àwọn ẹranko àti ẹyẹ tí ń dọdẹ ẹ kọ́ àwọn ajá lẹ́kọ̀ọ́ ìdọdẹ. ará àdúgbò tuntun ti dé o ṣé ẹyọ kúrò lẹ́ǹkà ni àbí ìwé ògùn jọdọ mímọ rẹ àbí ẹ̀yin kúrò lẹ́ǹkà ẹ tún fi kẹ́tọ́ ẹ̀ka ẹ kọ́ àwọn ajá lẹ́kọ̀ọ́ ìdọdẹ. ẹ kọ́ àwọn ajá lẹ́kọ̀ọ́ ìdọdẹ ọlọ́run ló sọ̀rọ̀ yìí o nínú Kùránì alálò sọ̀rọ̀ nínú Kùránì ó bá nàbí sọ̀rọ̀ ó ní ẹ kọ́ àwọn ajá lẹ́kọ̀ọ́ ìdọdẹ. kí ẹ kọ́ wọn nínú ohun tí Allah fi mọ̀ yín. nínú mọ̀tọ́ lọ́hún fún yín ẹ kọ́ àwọn ajá yín alọ́ ló bá nàbí sọ̀rọ̀ pé kẹ́ ẹ kọ́ àwọn ajá yín mùsùlùmí bá wí kọ́ bá kírísítẹ́nì mi o. nítorí náà ẹ jẹ nínú ohun tí wọ́n bá pa fún yín. inú àwọn tí ajá yín bá pa inú ọkùnrin tájá bá pa ẹ jẹ ń bẹ ẹ jẹ. kí ẹ sì ṣe bísímíláì sí ẹ bẹ̀rù Allah dájúdájú Allah. oye tí mùsùlùmí ṣe tí jẹ tí èsì bísímíláì sí tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ bí ẹyọ kò sí tí mùsùlùmí jẹ tí èsì bísímíláì sí tí mùsùlùmí fẹ́ jẹjẹ lásán yóò ṣe bísímíláì sí. ọ̀ya ẹ máa wo process kúrò àlọ́ sọ̀rọ̀ yìí o pé àwọn ajá yín ẹnìkan náà pa fún yín ẹ jọ ó wá ṣé fàṣì sọ pé kó mọ̀ jàjà àbò ní kó mọ̀ sí. wọn ò mọ̀ pé tán ajá kan lè mọ̀ mú. sẹ́rí ó ní òkúta ajá kan lè mọ̀ mú kúrò àlọ́ sọ̀rọ̀ yìí o ó ní ẹ bá mi túbọ̀ yẹn ká ó ní ẹranko tí àwọn ajá yín bá pa fún yín kẹ ẹ jẹnu ẹran tí ajá yín bá pa fún yín ẹ kọ́ àwọn ajá yín bọ́ ṣe ń dọdẹ nínú Kùránì ló sọ̀rọ̀ yìí o. ẹ kọ́ àwọn ajá lẹ́kọ̀ọ́ ìdọdẹ kí ẹ kọ́ wọn nínú ohun tí Allah fi mọ̀ yín nítorí náà ẹ jẹ nínú ohun tí wọ́n bá pa fún yín. ẹ wo prósẹ́ẹ̀sì ẹ̀gbọ́n wa lò jàjà ṣe àkùnrin àkọlọ́ ló sọ̀rọ̀ yìí sọ́ni ẹ mọ̀ jàjà mi àbúrò ẹ mọ̀ ṣàjà àìrán tí ajá pa kájọ́ tó lè gbé yóò gbé ilé nǹkan lọ́rùn àbí ó gbélé ní tí prósẹ́ẹ̀sì ó fi pa kéré 5 minutes 2 minutes 2 minutes tí ó fi gbẹ̀mí ẹ̀. Suratu Maida Quran chapter 5 verse 4 là ń kà yìí o kèé Bible là ń kà o ok nínú prison video tí mo ṣe tó ń sọ pé wọ́n fi kíní yẹn wọ́n fi ṣòro gbówó ni nígbà tí lọ́sùn láì tó wá gba bísínẹ́sì ìyàwó ẹ̀ tán tó gba bísínẹ́sì òwò àgbò àti mọ̀lú tán lẹ́yìn kẹ́kẹ́ kóra yín jọ lẹ́yìn ọ̀ya ẹ̀mọ́jà jẹ́ mọ́ yìí tán jẹ́ ń bẹ̀ ni ẹ̀mọ́jà jẹ́ mọ́ ok nígbà tí ọ̀sìn àti wà kú tán ṣé yàtọ̀ mọ́ bá wúsà polówó bísínẹ́sì tí wọ́n Nàìjíríà ni. sọ wá lẹ́yìn mùsùlùmí àti àti wá kọ́mẹ̀tì online ẹ̀ tó àti bá yín jiyàn ẹ̀yin lẹ́ mọ́ bá wọn fà mọ́ bá wọn fà mọ́. àwọn kan wà tẹ́ pé wọ́n kàn wá kọ́mẹ̀tì ẹ̀ tó àti bá yín kọ́mẹ̀tì lè dé sí ta sọ ẹ̀ kọ́ lọ profile. kò jáde kí ni jọ ó lọ ìbùkọ́ primary school Ìlọrin ó lọ sí government high school Ìlọrin ó lọ secondary school ó tún parí ó tún lọ University of Ìlọrin àwọn university ẹ̀dùn pé àgẹ̀ tó tún parí tó wà lọ sí Kwara Poly. irin náà ló wà lórí ẹ irin ló ń lọrin. ó parí sọ àwọn Kwara Poly ó wá ń bá àwọn tó ti gbórí ọjọ́ wọn ní ìsìta àwọn ti Poly fọlá gidi ni pé wọ́n yẹ pé kọ́ọ̀sì tó yẹ kí gẹ́gẹ́ fọdún mẹ́rin ṣe ọdún mẹ́fà àwọn èsè wọ́n á ní òní bọ́ jiyàn ó wá ń bá àwọn tó ti gún orí omi tó ti kó Nàìjíríà kódà kò lè ọgbọ́n tí Yorùbá sọ ni wọ́n lọ́ máa 50 ọdún. àtọmọ tó gbé ní 50 àtọmọ tó gbé ní 50 àlù ẹgbẹ́ ni wọ́n. ẹnìkan tí yóò jáde tí yóò lábì kankan wọ́n bá wọn tó ti gorí omi kó Nàìjíríà. ẹ bá wọn bá wọn pípù yẹ wọn bá wọn agimọ ẹ wọn bá wọn agẹ tí yóò kó omi kan. àbọ̀mọ̀ kan tó lọ sí Ìbàdàn IMG school 2 tó parí ó lọ ọkọ àbẹ́òkúlọ ìbùkọ́ skútù Ìbàdàn ó lọ ọkẹ kíní kan Ìbàdàn grammar school Ìbàdàn ó ti lọ ọkẹ kíní kan Poly Ìbàdàn gbogbo lifestyle Ìbàdàn kò jáde kó lọ bìyàn kan ó máa bá wọ tó ti gorí omi sí kó máa bọ jiyàn Kùránì ló sọ̀rọ̀ yìí
ó ní ẹ̀sìn ajá ẹ̀ jàjà gbá ló sọ yìí